Ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó ń rí sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn láti orílẹ̀-èdè kan sí ìmíì lè tá a mọ̀ sí Interpol lábẹ́ ọ̀gá ọlọ́pàá CP Bọ̀dé Ọ̀jájúni la gbọ́ wípé wọ́n ti ṣe àṣeyọrí o níbi tí wọ́n ti rí ọwọ́ tó àwọn tí wọ́n jẹ́ kọ̀rọ̀ sí eléyìí tí wọ́n wá fi orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe ibùgbé pàápàá tí wọ́n fi orílẹ̀-èdè Nàìjíríà gbá àwọn ọmọ orílẹ̀-èdè adúláwọ̀ míì gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá Interpol wọ́n ti fi ọ̀rọ̀ kan léde ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún 2025 táwa nínú rẹ̀ yìí ló jẹ́ pé àwọn mẹ́jọ kan eléyìí tí wọ́n rọ́wọ́ tó tí wọ́n ní àpapọ̀ wọn jẹ́ ọmọ orílẹ̀-èdè Ghana, Benin Republic, Burkina Faso àti Cote d'Ivoire. Iṣẹ́ ìwádìí àwọn níbi táwọn ti rọ́wọ́ tó àwọn afurasí yìí ló jẹ́ pé ìpínlẹ̀ Ògùn àti Èkó àti àwọn agbègbè rẹ̀ ni wọ́n ti rí àwọn afurasí kọ̀rọ̀ sí yìí kó. Fún ìdí èyí wọ́n ti wá gbé wọn lọ sí ilé ẹjọ́ májísírèètì eléyìí tó wà ní ìpínlẹ̀ Èkó. Ilé ẹjọ́ májísírèètì eléyìí tó wà lÉkòó ló ti gba ìrawọ́ ẹ̀bẹ̀ eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ pé kí wọ́n sì kó àwọn afurasí náà sákàtà ìyẹn ọgbà àtúnṣe o láti lè jẹ́ kí àwọn túbọ̀ tẹ̀síwájú iṣẹ́ ìwádìí àwọn. Lára àwọn mẹ́rin nínú àwọn tí wọ́n ní wọ́n rọ́wọ́ tó náà ni wọ́n sọ wípé wọ́n jẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Ghana eléyìí tí wọ́n pe orúkọ wọn ní Gabriel Ewane ọmọ ọdún márùnlélógún, Oscar Semoko ọmọ ọdún márùnlélógún bákan náà, David Amban ọmọ ọdún márùnlélógún, Tufto Obad ọmọ ọdún márùnlélógún àti Ivrion Dizalafi ọmọ ọdún méjìlélógún àti ọmọ orílẹ̀-èdè Benin eléyìí tí wọ́n pe orúkọ wọn ní Gango Gerrit ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n àti àwọn méjì kan tí wọ́n wá láti Burkina eléyìí tí wọ́n pe orúkọ wọn ní Nimba Kiko àti Kalizatazone. Ìyẹn Nimba Kiko ni wọ́n pè ní ọmọ ọdún mẹ́tàlélógún nígbà tí Kalizatazone ìyẹn jẹ́ ọmọ ọdún méjìlélógún. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n tẹ̀síwájú ọ̀rọ̀ yìí láti ẹnu ẹnìkan eléyìí tó jẹ́ Moruf Animashaun níbẹ̀ ló ti ń sọ fún ilé ẹjọ́ ṣe rí àwọn tá a rọ́wọ́ tó yìí ló jẹ́ wípé wọ́n ti ń pe àwọn èèyàn láti orílẹ̀-èdè Ghana àti ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ilé tó wà nílẹ̀ adúláwọ̀ wọn ni wọ́n pọ̀ wọ́n wá sí orílẹ̀-èdè Nàìjíríà wípé kó máa bọ̀ wọ́n fẹ́ bá wọn ṣe ìrìn àjò lọ sílẹ̀ Canada níbi tí wọ́n ti máa ṣiṣẹ́ tí wọ́n sì máa gba owó gọbọyì. Wọ́n ní àṣeṣe ni wọ́n ń jí wọn gbé gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ. Wọ́n ní ọ̀kan lára wọn ló ti gba owó sínú àpò ìṣúná rẹ̀ eléyìí tí wọ́n ní àwọn ẹbí kan láti orílẹ̀-èdè Ghana ni wọ́n ní ó san dọ́là eléyìí tó jẹ́ ẹgbẹ̀rún kan ó lé méje yẹn $1,007 eléyìí tí àpapọ̀ owó náà jẹ́ bíi mílíọ̀nù méjì lórílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n sọ wípé wọ́n fẹ́ bá wọn fi wá ìwé ìṣiṣẹ́ lè tàmù kí sí work permit eléyìí tó sì jẹ́ wípé ayédèrú ni gbogbo nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n ní ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá lè tàmù sí Interpol wọ́n sọ wípé ní Abidjan náà wọ́n rí àwọn èèyàn kan kó wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti Abidjan eléyìí tí wọ́n ní àpapọ̀ owó tíyẹn ti san fún wọn ó jẹ́ mílíọ̀nù 12 ó lé. Àwọn wọ̀nyí ló jẹ́ wípé agbègbè Badagry ó ní wọ́n fi ṣe ibùdó àti Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn. Ẹni kan tó jẹ́ Inspector Sanusi Akindele àti Oyèbísí Òní wọ́n gbé oríyìn fún ilé ètò ìdájọ́ pàápàá eléyìí tó jẹ́ ti magistrate tó wà ní ìpínlẹ̀ Èkó. Ní báyìí wọ́n ti wá tún ìgbẹ́jọ́ wọn sí ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún 2025 kò eléyìí tí CP Olúbọ̀dé Ọ̀jájúni tó ṣojú fún wọn ti wá ń gbóríyìn fún àwọn ẹ̀ka eléyìí tó jẹ́ ti ọ̀tẹlẹ̀múyẹ́ ti orílẹ̀-èdè Ghana yẹn ní Accra, Abidjan àti gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò lọ́hùn-ún láwọn ilẹ̀ òkèèrè tí wọ́n jọ sowọ́pọ̀ láti tètè rí àwọn tí wọ́n sọ ìmú lórílẹ̀-èdè Nàìjíríà.